Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ó ti di gbazgbos báyìí. Issue Osun politics ni a tún mú wá fún yín lórí channel wa. Gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ flyover tí àwọn ìjọba tí wọ́n kúrò ń bẹ̀, ìjọba APC under the leadership of Alhaji Isiaka Gboyega Oyetola. Wọ́n ṣe flyover ńgbà yẹn. So àwọn tí wọ́n bá Alhaji Gboyega Oyetola ṣiṣẹ́ wọ́n ti jáde síta. Wọ́n ní wípé kí ìjọba tó wà ń bẹ̀ ń sìn, ìjọba Nurudeen Ademola Adeleke Jackson, wípé kí wọ́n má bẹnu àtẹ́lu iṣẹ́ tí àwọn ṣe, wípé kí wọ́n má dẹ́rù ba àwọn ará ìlú, wípé gbogbo nǹkan tí àwọn ṣe ń gbà yẹn pé ó pass through due process, pé àwọn dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ káwọn ṣe, pé fún díẹ̀ yìí kí wọ́n má ti òṣèlú bọ́. So nǹkan tí ẹni tí ó bá gómìnà àná ṣiṣẹ́, ọmọọba Banik, wọ́n sọ̀rọ̀ ní orí rédíò níbi program Agbami Òṣèlú. So ẹ máa gbọ́ full details, ẹ máa gbọ́ full explanation nípa gbogbo nǹkan tán sọ nípa bí wọ́n ṣe ṣe ìjọba àti bí àwọn ìjọba táwọn bẹ̀ ń sìn bí wọ́n ṣe ń ṣe ìjọba tiwọn. Wọ́n sọ àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀, wọ́n jẹ́ ká mọ bí àwọn ṣe mójútó ìṣèjọba tàwọn sí nígbà táwọn ń ṣe ìjọba. So gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́nu wọn. So ẹ farabalẹ̀ kẹ́ subscribe sí channel wa yìí tó bá ṣe pé iṣẹ́ ń darapọ̀ mọ́ wa ni. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí, ẹ máa gbọ́ a lot of àwọn nǹkan tí Prince Banik tí wọ́n sọ nípa ìṣèjọba APC lọ́ṣun, nípa ìṣèjọba PDP lọ́ṣun. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn ṣe gan ni. Tí ẹ̀ ń dààmú lórí ìbò tẹ́lẹ̀ fẹ́ kó dáa fọ́sùn kẹ́ ẹ̀ lè mọ bó ṣe ń lọ, ká ìjọba náà lè gbọ́, kí wọ́n lè mọ ibo ni àwọn ti gbé ẹsẹ̀ tí ò tó, ní iṣẹ́ tí ó yẹ kí a ṣe òun náà ni à ń ṣe. Àwa sì máa wá pẹ̀lú òótọ́ ni, a lè dédé sọ̀rọ̀ lẹ́ni àtún sọ̀rọ̀ ó wá ní Banik wá parọ́ ní, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti wá ẹni kó mú òótọ́ tiẹ̀ wá o. Mo ti ń wí látijọ́ èmi ò tí ì ríyàn tó mú òótọ́ wá. Tá a bá bí wọ́n náà wọ́n á gbé sọ́rọ̀ òṣèlú ni, torí wọ́n lù sí ní ìyẹn kọ́ o, àti kọjá yẹn o. Oníkálukú ti wà ní òmìnira ara ẹ̀ o. So tá a máa sọ lénìí, mo ti bá díẹ̀ lẹ́nu àwọn olùmọ̀ràn tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà lẹ̀, èmi náà ń gbọ́ bí mo ṣe ń bọ̀ láti inú mọ́tò. Mo rí wípé àlàyé púpọ̀ wà lórí ẹ̀, lórí ọ̀rọ̀ afárá olóyinmọmọ tó wà ní Olaiya tí gómìnà Oyetola ṣe. Olóòtú ẹ má bínú, lẹ́wọ̀n pé ìyẹn mo bá lẹ̀ ni àti ìbẹ̀rẹ̀ tiwa. Ẹ jẹ́ n sáré kan sọ, mo kí Kestabi, mo kí baba Muritala ẹ̀kújọ́ mẹ́ta, ìsàrè bí ọba bòmí, mo kí yín. Mo gbọ́ tí ẹnì kọ̀ọ̀kan yín sọ lórí ọ̀rọ̀ afárá Olaiya. First of all sir, Alhaji Wahid Lawal, ìjọba gómìnà Oyetola ò jẹ ₦1 lórí afárá Olaiya. Gbogbo ẹnu ni mo fi ń wí pé a san gbogbo owó tó yẹ ká san lórí afárá Olaiya. Ọlọ́run á ṣàánú fún wa. Ẹlẹ́ẹ̀kejì, mi ò mọ̀ bóyá ẹ ní ohun tí ìjọba gómìnà Adeleke fi létà lórí ọ̀rọ̀ bíríìjì, òun ló fa press conference tí a ṣe. A kì í ṣe olùbàlújẹ́, ṣùgbọ́n tí èèyàn bá sọ wípé òun fẹ́ bà ti ọmọnìkejì jẹ́, àfi kọ́ ọmọnìkejì náà múra dáadáa, kó mọ gbàdúrà sọ́lọ́run kó sì lẹ́nu. N tí wọ́n fi létà ẹ̀mí ò mọ̀ bóyá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kà, torí ọ̀rọ̀ kan níbẹ̀ ni wípé tó bá pẹ́ ní ẹ ti kà mí wọ̀n bóyá olóòtú náà rí, tí ẹ bá wo paragraph 1, the last 3 lines, reason tí wọ́n fi barricade sí, citing safety reasons arising from the technical report on the state of the bridge. Àwa náà lọ léwu díẹ̀, àmọ́ tán pè ní technical report. Ìtumọ̀ ẹ̀ ni pé bíríìjì yìí ó ti ní mẹ́ẹ̀ẹ́nu. Wọ́n dẹ̀ ní àwọn fẹ́ẹ̀tì nítorí safety, kí ẹ̀mí àwọn èèyàn àti dúkìá wọn kí ó lè ṣe kíni, kó lè dúró. Àwọn òní tí wọ́n bá sọ wípé
nítorí àtẹ̀yìnkọ́gbọ́n akétí ajá ó kétí kan sọ bẹ́nu ní ọ̀rọ̀ pé wọ́n ti ọ̀nà Ògbómọ̀ṣọ́ wọn bá ti fìyẹn sínú rìpọ́ọ̀tù wọn kò dáa kéèyàn kọ́kọ́ máa sọ̀rọ̀ síta kó tó máa ronú olóyìnbó á ní ngbà míì when your tongue is faster than your brain it is a problem n tó ń ṣẹlẹ̀ ń bí nìyẹn o ó yẹ kí wọ́n ti ro ìyẹn tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá lọ wo the last paragraph second to the last wọ́n ní àwọn to protect the public and state assets while a long-lasting review of the technical status of the bridge is being conducted by the Ministry of Work and Infrastructure. ó mi pé àti ìṣe technical review àbí mi ò lọ school mọ́ ni àti ìṣe tá a fi sọ wípé ó ní technical problem ibi táwa wà nìyẹn o àárí ààyè fún baba Sàlá àti Papilolo tiwa kọ́ nìyẹn o kò ṣe ká lọ sponsor èèyàn wá kó máa ní bridge yẹn ò dá bridge no let us debate let's criticize constructively not destructively that is what we are saying tíjọba ìbá ti lè mẹ́nu kúrò lórí yẹn kán máa ṣe tiwọn gómìnà Oyètọ́lá ti kúrò lórí ìjọba bọ́ nǹkan tẹ́ ẹ gbé jáde làwọn ń rí àti torí mo bá lẹ́nu yín tẹ ní ẹ̀yin lẹ dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ní ìjẹjọ́ ó sì di ọjọ́ kejì wọ́n gbé rìlíìsì jáde ẹ̀yin tẹ́ ẹ kàn ṣe ti yín ni wípé ẹ fi àyè gbà tó ti wà nù wọn ẹ wá fàyè gbà wọn láti gbé jáde ẹ rí i pé tẹ́yìn sọkọ ni wọ́n gbé jáde yìí ẹ̀yin ò sọ pé ó ní technical fault kò sí ọmọlúwàbí kan tí ọpọlọ ẹ pé tí wọ́n á sọ fún pé nítorí pé àwọn tírélà wọ́n ti bá ọgbọ̀n ọ̀nà yẹn jẹ́ lóòótọ́ tell you the truth ìgbà tí mò ń bọ̀ mo rí nǹkan tí wọ́n ti ṣe sí ọ̀nà láti gbọ̀ngàn àǹkó yẹn tí wọ́n ti bàjẹ́ a reasonable government ara ṣẹ́ wọn nìkan protect aráàlú àti nǹkan ní wọn fine but ẹ má fi ẹ̀tanú ṣe ẹ mọ̀ pé léètì ní ẹ̀tanú nídìí wọ́n ti send report sí gbogbo àgbáyé àwọn tó ń pè wá pé àṣẹ bíríìjì yín ò tiẹ̀ dá òun làwa náà ṣe wá jáde tán pé ńgbà tí àwọn èèyàn wọn dẹ̀ máa wọ orí rédíò wọ́n ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lówó ẹjọ́ ta ní jákọ́ṣẹ́mọṣẹ́ afẹ́ máa kọ́ṣẹ́mọṣẹ́ yẹn ẹnjìníà wo NSC ni àbá tó ní current ẹ jẹ́ káwọn fortunately for us ìjọba ẹ̀ka jẹ́jọba tó undermine talent ta ní Ọ̀ṣun ni àwọn tí wọ́n jẹ́ olórí pípé tó jẹ́ engineer àwọn pọ̀ ní Ministry of Works tó ra bá wọn ṣiṣẹ́ àdẹ̀mọ̀ wọn àwọn ló yẹ kán máa yọjú wá defend nǹkan tó wà technical kì í ṣe lawyer what does Alimi knows about construction. Alimi lọ sọ ni. Oh no, yes, he came here. I listened to the program. Lórí program yìí. I listened to a program where he said oni ó dẹ̀ ti sọ́rí náà pé bridge yẹn ó fail brain test. Okay. So n tó sọ ń gbà yẹn náà ló fẹ́ carry out. Ẹ má misunderstand wa. Ẹ̀yin sọ pé wọ́n ní wọ́n á wò. Kí ni túmọ̀ ẹ̀? You want to review. Ẹ ti sọ̀rọ̀ síta. Ẹ lẹ́ máa lọ ṣe jingles. Aráàlú á máa gbọ́. Bíríìjì yẹn o, ẹ má gbàbẹ́ o. Wọ́n ti dẹ́rù bà àwọn èèyàn. Mọ́tò yín ó jábọ́ ní o. Ta ló ṣe? Wọ́n lè pèrè ajá káwọn pèrè kòkò tán fi ṣe. Ìwà ìtanú nìyẹn. N tí wọ́n kọ́ làwa ń sọ yìí. Ẹ má ní ká wò kọ́kọ́ lélẹ̀. Mo pé kálẹ̀ ká débẹ̀. Opinion ti yín náà ó máa yàtọ̀. Wọ́n mọ̀ ní technical náà sọ ń bí o. So n tí ó wà lórí ọ̀rọ̀ ti bridge ẹ máa gbọ́ ti bridge nìyẹn. Òun ló má wà náà lọ sọ pé okay. Àwa àwọn tó gba iṣẹ́ tiwa peculiar ultimate contractor tó gbaṣẹ́ well known ibi tó burú jù láyé ló ti ń ṣiṣẹ́ ọ̀nà delta káàkiri about 10 states in Nigeria ó ṣe bridge káàkiri ó dẹ̀ wà ń bẹ̀ report ẹ̀ wà ń bẹ̀ àwọn NSC wọ́n wà o gbogbo orin ìgbà tí wà ní mo mọ̀ pé èèyàn máa ń tẹ̀sí irin tán import yàtọ̀ sí irin Naija ìgbà míì irin Naija gan ní straight ju irin tán import lọ wọ́n gbé dé lab wọn lọ tẹ̀sí irin o wọ́n tẹ̀sí ilẹ̀ o Alhaji sí Àgbóyèga Oyètọ́lá ò ní bá wọn hìrà tí ò lọ́mọ nù ṣùgbọ́n káwá bà wá lórúkọ jẹ́ pé bíríìjì yẹn ò dáa tí wọ́n ti sọ láti ìbẹ̀rẹ̀ wá òun náà ni barrister Alimi fẹ́ gbé jáde èmi dẹ̀ gbà kankan bọ̀ èmi ò wípé gómìnà mọ nǹkan kan pẹ̀ ẹ̀mí mi ẹni kí ló dé torí tán bá sí esco kò ṣe pé olóyè mẹ́ta nínú ìjọba yẹn á wá sórí rédíò ẹ̀ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta wọn á sọ 3 different things ó mi pé wọn jọ jókòó sọ ni
mo wá bí ń jọ sí èmi àti olóòtú akínwé alábí a fẹ́ jà lórí ọ̀rọ̀ tractor mo ní 114 náà láwọn rà ó ní ra o 70 kìíní kan wọ́n pé o ẹnìkan kọ́kọ́ wá ó ní 114 ẹnìkan wá ó ní 71 ẹnìkan wá ó ní 31 114 banig ẹni tó wá sórí rédíò ohun tó pè ní 72. mo ti gbọ́ màá wá sọ fún ẹ̀yin ló tẹ̀ ti dá báyìí inú mi ti dùn sí ní tẹ́sán ẹ̀ màá wá àní ẹ̀ máa gbọ́ àti release tán fi síta àti orí rédíò ibi tán ti pè ní 114 àwa ṣàlàyé ẹ̀ fún yín ṣùgbọ́n tí mi ò bá ti wá station yìí ẹ láti kà fáráyé o torí a máa sọ date fún yín o ẹ máa kà fáráyé pé lóòótọ́ náà pè ní 114 torí 114 mo pè ń jọ yẹn tẹ́yìn ní 71 títí dé ní àti 114 àti 71 31 la kà 31 yẹn dà ń tà sọ ni pé ta lẹ pé fún ìbò ló wà ẹ sanwó 114 níbo ni tó kù wá kì í ṣe pé bóyá ọ̀rọ̀ wọn ń bàjọba jẹ́ ẹ complain fáwọn èèyàn ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ kàn kó 30 something yẹn wá PDP tí mo mọ̀ tó bá ní 140 gbogbo 140 yẹn wọ́n lè fi block ọ̀nà ní gbogbo Ọ̀ṣun káráyé ó lè mọ̀ pé wọ́n ṣe lóòótọ́ tọ́wọ́n bá fẹ́ ìgbà lórúkọ jẹ́ káwọn náà má ṣe nǹkan tí yóò máa ba aráàlú nú jẹ́ ìyẹn lórí ọ̀rọ̀ bíríìjì yẹn ni mo ti dọ́gbọ́n yà sí ti ìyẹn ẹjọ́ ẹ̀yìn aráalé bíríìjì Olaiya táwa ṣe kò sí nǹkan tó ṣe o ìdí tá a dẹ̀ fi ṣe ásídẹ̀ǹtì máa ń pọ̀ ńbẹ̀ ni reason tá a fi ṣe nìyẹn la fi ṣe látìgbà tá a dẹ̀ ti ṣe ó reduce ṣùgbọ́n mo gbọ́ kinní kan tó bá mi nú jẹ́ gbà tí mo ń bọ̀ mo gbọ́ látẹnu olóòtú fúnra rẹ̀ ní àwọn lọ wo bíríìjì yẹn ó ti ń jẹ lẹ́sẹ̀ gbogbo ọgbà tí mo ń bọ̀ bẹ́ẹ̀ni that is not ìyẹn o kò bójúmu tó àìsí wíbẹ̀ kàkú bẹ̀ ìdí nìyí o ẹ máa gbọ́ mi a ti ṣe bíríìjì nísìn ó ti yọ ọdún 2 lọ àbí bẹ́ẹ̀ni mi ò lè sọ even kẹsẹ̀ bíríìjì ní kẹ́kọ̀ọ́ gbogbo náà lé ayé ìsìn onímọ́tò tí ó sì ṣe jàmbá yóò sì ṣe jàmbá bẹ́ẹ̀ni tírélà ti kọlù bí ẹ̀mẹ́ta mọ́ tó lè scratch bridge èmi rò bóyá kọ́lọ́ọ̀tù ó mọ̀ pé n tó ṣẹlẹ̀ so crack látòkè wá ni rárá kò crack látòkè àbí pé nǹkan kọlù tí nǹkan bá kọlù ìjọba tó nìsín ẹ̀tọ́ tiwọn ni láti túnṣe olóòtú ẹ máa gbọ́ rail tí wọ́n fi níbi ìbẹ̀rẹ̀ bridge yẹn railings tí wọ́n ṣe síbẹ̀ mọ́tò ti kọlù tí wọ́n ti já railings ṣe ẹbí ẹni tó ṣe bíríìjì nìyẹn ṣe bá tó ṣe ní irú réèlì wo ni kì í ṣe irin ni tó ṣe pé tọ́kadà bá gùn ó lè tẹ̀. olóòtú àjọjọ ti dàgbà díẹ̀ ni nígbà tí wọ́n ṣe Lagos Ìbàdàn expressway kí lẹ́mọ̀ tán fi demarcate kí náà fi demarcate ayé yóò da ọ̀rẹ́ wa bí ẹni ò torí pé àwọn ò fẹ́ fọ́tọ̀ mẹ́wọ́n ni irin yẹn sáré ń bẹ̀ mọ́tẹ́ ni what are we talking about àwọn tó ń sáré gan wọ́n á mọ̀ ní kí mọ́tò lọ kọlù torí kan lè rí jíkó ṣé bí àdúrà ti kan lè ṣe é sí tẹni wọn láwọn ògùdọ̀ àwọn tó ń sáré nínú àdúgbò wọn àwọn tó ń ṣẹlẹ̀ gbogbo orin tán fi ń ṣe ẹnu géètì náà ti jí lọ tán ẹ jẹ́ ká máa sọ fact. a jẹ́ wípé wúre tí wọ́n fi demarcate ẹ̀ yẹn ní tó tọ́ kí wọ́n fi lẹ̀. whichever one ẹ̀ ṣe engineer bí o ń ṣe engineer ẹ rán àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín tá a mú kọ wọn ẹ rán wọn lọ bẹ̀ kó sọ pé irú orin yẹn o pé kì í ṣe ni tó yẹ kó wà mẹ́ gbogbo èèyàn la mọ̀ pé irin before the bridge kì í ṣe ni tó gbé bridge dúró. Nearly before the bridge, tí mọ́tò ti kọlù ni. I was there. Ọmọọba. Yes sir. Nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn, mo sọ̀rọ̀ kan pé iléeṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ wọ́n gbọ́dọ̀ rán èèyàn lọ sí àwọn àwọn àtúnṣe gbọ́dọ̀ máa wáyé lóòrèkóòrè lórí iṣẹ́ tá a bá ṣe. Comrade láìlú ara Ọlọ́run ní bá ọpọlọ yín jẹ́ kílẹ̀ tí ẹ rò ìsàrè bí ọba bòmí ni bó sì yẹ kó rí nìyẹn. Fountain tí wọ́n ṣe síbẹ̀ torí pé àwọn ọmọ wa lọ́wọ́ alẹ́ tán bá tan náà yẹn síbẹ̀ omi yẹn àmàjù wọn lè lọ máa ya fọ́tò ẹ lọ water state bọ́n ṣe ń ṣe nìyẹn Fountain ò ṣiṣẹ́ mọ́ ta ló maintain ẹ̀ iná kan gbé sórí ẹja ń bẹ̀ ṣó ṣiṣẹ́ ni ta ló maintain ẹ̀. Fountain tí wọ́n ṣe bẹ̀tẹ̀ ní òṣìṣẹ́ mọ́ ó ti lọ́dún mélòó. ó ti lọ́dún kejì nígbà tá a ṣe èmi lẹ́ ń bì nígbà tá a kúrò ìjọba láṣẹ ẹ̀. sọ yẹ kó ti bàjẹ́. kódà ẹ lè ṣe lénìí kó máa wọ technical ẹ yìí ṣe technical person ẹ gbàgbé ẹ. ọmọ Ọ̀ṣun jọ ni wá. ọmọ Ọ̀ṣun kọ́ ara mistake tẹ̀ ń ṣe nìyẹn bẹ́ẹ̀ gbé lọ́ọ̀yà kó máa wà á defend. ọmọ Ọ̀ṣun kọ́ ni wá. ara mistake tẹ̀ ń ṣe nìyẹn ẹ lè jọ ọmọ Ọ̀ṣun ẹ ní technical know how kí ni reason ti Fountain ò fi ṣiṣẹ́. tí a la mọ̀ pé kò ṣiṣẹ́. good ẹ má ṣe rí
ẹni tó bá ní ti alámọ̀ tí ò ṣiṣẹ́ ó fẹ́ ṣe bàjẹ́ ni. Okay. Fountain tó wà ń bẹ̀ tó bá stop tí ò ṣiṣẹ́ ẹ lọ bẹ̀ ó lè jẹ́ remote kan ni ó lè jẹ́ fuse lójó ó lè jẹ́ anything wọ́n á dẹ̀ fi síbẹ̀ padà á dẹ̀ ṣiṣẹ́ bọ̀ ká wá abandon ẹ̀ àwọn Oyètọ́lá ni wọ́n ṣe no ìbàjẹ́ ni. Okay. So ìtẹ́ wí yẹn honestly speaking ó kù díẹ̀ káàtó nítorí wípé anything ló lè ṣẹlẹ̀ sí anything téèyàn bá ní. Anything tó bá ṣẹlẹ̀ sí àásọ náà náà. Ifon géètì ilé èèyàn irọ́ ìsọtẹ́yìn sọ yẹn ìsọ̀bàjẹ́ ni. pé kò ṣiṣẹ́ mọ́. Nbí tẹ́ ẹ ti ń bọ́rọ̀ bọ̀ ni pé bíríìjì yẹn ní technical fault. Ẹ wá ní èmi náà débẹ̀. Kò sẹ́ni tó sọ̀rọ̀ pé ní technical fault. Rárá. Ẹni sùúrù èmi fúnra mi. Èmi náà máa gbọ́ akíkún mi. Èmi fúnra mi. Gbọ́ sẹ́ẹ̀. Bàní ohun tí mo sọ ni pé mo lọ. Ó dà mo challenge yín báyìí. Okay. Ìyẹn nìkan lẹ́kọ̀ọ́ lọ rí tí màá kọ́kọ́ tẹ̀lé gbé kámẹ́rà yín lọ. Okay. Gbogbo bíríìjì ti ń lọ nínú àmẹ́kọ́ ní gbogbo ẹ̀ gbé lọ màá dé padà program yìí. Okay. Tẹ́lẹ̀ kọ report. Okay. Tá a máa mọ nǹkan tí tẹ̀ síbẹ̀ ẹ mọ̀ jẹ́ ká bìrì torí ọ̀rọ̀ wa ọ̀nà tiwa jìn ẹ mọ̀ jẹ́ ká bá yẹn lọ. Now àwọn iṣu kọ̀ọ̀kan tó ń lọ. Ajá ń sáré owó jóná. Security vote ó ti di issue ní state the governor ní àwọn ò gba security vote. Okay. Security vote governor gbà o wọ́n dẹ̀ ní heading fún. Governor sọ pé òun ò gba security vote. Governor sọ bẹ́ẹ̀. Governor sọ pé àwọn abẹ́sìnkáwọ́ gómìnà sọ pé security vote tó yẹ kí gómìnà gbà kó máa dá lò ó ń lò ó fún ìdàgbàsókè Ọ̀ṣun. Wàhálà àti yín nìyẹn torí ẹ ti dágbẹnusọ gómìnà báyìí. Mi ò ń ṣàgbẹnusọ. Táwa mọ̀ ni pé ẹni gómìnà gba security vote n tó wù kó lò fún security vote yàtọ̀ sí security services wọ́n dẹ̀ ní owó fún méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀. Okay. Bọ̀tẹ́ bá sọ faraàlú rísì wo la fi ń sọ ńgbà tẹ́ ẹ mọ̀ pé gómìnà lò ẹjọ́ kí ni rísì ta fi ń sọ faraàlú ẹ security vote rẹ̀ gan ṣe báyìí no my own governor will tell you pé kò sí nǹkan tí ń jẹ́ security vote a ní fraud ni governor Oyètọ́lá will tell you that a ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ okay ní ìyá 2024 tá a wà yìí 1 billion ni wọ́n fi sínú kíní wọn pé àwọn máa lò as security vote between the first quarter and the second quarter January to June wọ́n ti ná 684.3 million lórí security vote kí security vote ibi tí mo lọ ní o ọ̀tọ̀ wá ní security services ní 2023 3 billion and 80 million naira ló wà nínú audited account wọn pé àwọn ná lórí security ẹ dákun torí Ọlọ́run a mọ̀ béèrè question ni o gómìnà ẹ má bínú ẹni bá ní Kìtúndé ńgbà tá a jagun lọ́sùn mọ́tò mélòó lára fọlọ́pàá mélòó lára fún DSS security services 3.3 billion 80 million ní 2023 no audited report ló wà. Now ogun tí abẹ́lé tó lọ́ra ṣẹlẹ̀ ní Ìfọ̀n Ẹ̀rìn àti Ìlóbù ṣé àfọwọ́ ìṣẹ́tù àwọn èèyàn tí nǹkan wọn bàjẹ́ ni àbí kí la fi ṣe kí la fi rà it's a concern fún ọmọ Ọ̀ṣun torí ẹ̀ bá pé tó dẹ̀ fẹ́ dáadáa fọ́sùn eléyìí ṣe pé wọ́n fi ń báyàn jẹ then the same year ní year yìí 1.1 billion ló wà nínú security services ti ọdún 2024 wọ́n ti ná 377.5 million nínú ẹ̀ ẹ pé yẹ ò tí pọ̀ kò sẹ́nìkan tó lè ní kí gómìnà kan mọ̀ ní security board àmọ́ tán fi ń ṣe ọ̀rọ̀ security ò ṣe máa sọ lórí afẹ́fẹ́ ni ṣùgbọ́n ká parọ́ fáráyé pé àní àgbá irọ́ o kò sẹ́ni tí ò mọ̀ pọ́n ká fẹ́ràn sẹ́nu káwa tí o concern ti wà nìyẹn kán mọ̀ wí mọ́ pé àgbá security board ti yín ẹ mọ̀ ló lọ bọ́lọ̀ ṣe ní ẹ lò ṣùgbọ́n tẹ́ ẹ bá ń lò tẹ́ ẹ wá sọ fáráàlú pé ẹ lò ẹ̀yin nu Ọlọ́run n tá a sọ nìyẹn tá a bá kúrò ní orí yẹn ọ̀rọ̀ pé à ń ná owó kì í ṣe pé a fi ń bà wọ́n jẹ́ ẹ má jẹ́ kí recklessness wà kí ló fa problem sáwà lọ́rùn ẹ̀dínwó ni economy bàjẹ́ lọ́dún mẹ́rẹ̀ẹ̀rin tá a fi ṣèjọba gbèsè dẹ̀ ti wà ńlẹ̀ ká tó débẹ̀ àwa náà san sábàrúmọ́ ṣe díẹ̀ ló bí kẹyìn tó pọ̀n bá 97 billion lóye tó lásán nínú gbèsè o
àwọn náà dé sìn ṣùgbọ́n tá à ń sọ bá ní kìyẹn yẹ Fadélékè ilẹ̀ Joseph no owó ìtìpọ̀ kọjá tá a fi ilẹ̀ torí tẹ́ ẹ bá fòkú ya wèrè lẹ̀ fún wèrè yóò sòkú yẹ bàtìbàtàn ìdí nìyẹn tí gbogbo ọmọ Ọ̀ṣun fi láti pariwo kí là ń fi owó ìṣe now rẹ́kọ̀dù kan wà lọ́wọ́ mi nínú audited account ẹ̀ra 20 units of Land Cruiser Jeep mọ́tò tí ó rà pọ̀ ìyẹn nìkan ló kàn ti fancy mi 20 units Land Cruiser ẹ̀rẹ̀ rà ní 3 billion 150 million ẹ̀ra ẹ̀yọ kọ̀ọ̀kan excesses ni àwọn olóńdó ọ̀tọ̀ ní mọ́tò tá a gbé fún assembly o dandan nìyẹn o wọ́n wà entitled sí o táwọn commissioner ló gbà inú ìyá pé kò sówó dandan ká san sálárì olùkọ́ tó ètò ọlá sí ní káwọn esco lọ mọ ra kíá ẹ̀yin náà wo kíá sí Land Cruiser kò sẹ́ni tí ó foyín sẹ́nu tí ó lórí ń burú ṣùgbọ́n wàhálà tá a wà nú ẹ̀ lọ́sùn lẹ́nìí kò ní ìdí irú àwọn reckless spending wọ̀nyí n tá à ń sọ nìyẹn ìgbọ́tọ̀ bá dé bí sìn bá ní kìyẹn o irọ́ nípa ẹni òkè wọ́n láwọn rí nínú budget performance yín àwọn rí nínú audited account ẹ̀yin náà ẹgbẹ́ wa kí wọ́n sọ pé kò sí mbẹ́ o mistake la fi kọ́ bẹ́ẹ̀ dáhùn ẹ wo kan tí mo sọ ń bí jọ́sí mo ní ìyàtọ̀ kan wà láàrin budget performance and audited account about 12 billion àti ìrẹ́ni tó fèsì lé lórí dé in Nigeria nobody ṣùgbọ́n ọ̀tọ̀ ni tẹ́ béèrè ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ fi dá ẹ lóhùn ẹgbẹ́ ẹni wọ́n gbé ẹnìkan lọ sí bóyá réèfù ni inú àwọn pápí lòlò kan náà ni ìyẹn náà débẹ̀ kò sí tó jọ irọ́ ni wọ́n ń pa ìjọba wọn ìjọba àtàjọsìn ni no we need people that can talk to the main issue let them not discuss personality issues ní kẹjẹ kan discuss ẹjọ́ torí Ọlọ́run tó bá ti máa rán yàn wá kó wá bá wa sọ̀rọ̀ kó ti kú ìpa rẹ̀ adébíjọ́ sí mo mention kankan Basakola bí alẹ́ yìí mi ò mọ̀ pé yóò sọ̀rọ̀ níbẹ̀ you are the information minister gan ni gómìnà pé lọ́sùlá ni èèyàn ṣe lóun ò mọ̀ pé mo sọ̀rọ̀ níbẹ̀ no bọ̀ tó bá ṣe díẹ̀ sí bá ní kí o ṣe báyìí ni àámu ni àṣẹ ni no bẹ́ẹ̀ bá mú yàn tó bá ẹ bá jù sẹ́wọ̀n tó bá dé kò kú náà kò sáwọn leaders wa náà tí ò ṣe èèyàn bá wádìí dọ̀tún la mẹ́wàá kó máa ní báyìí láfi mu aráàlú náà ti mọ̀ sí pé ariwo yín tọkùnrin ń pa ní ó fa wàhálà àti ẹ̀ Oyinlọ́lá ti kú òun gọ́ọ̀mẹ̀ntì yóò ti fẹ́ tó ogún ọdún ìgbà ni ó gba sẹ́kàn òní ń jẹ́ báyìí òkọ́ ni ò jẹ́ báyìí ẹ̀ rí yẹn láti yọdún ń sìn tí wọ́n ní bá ní kí bẹ̀rẹ̀ sí ní tú òótọ́ lẹ́sẹ̀ wá rí yẹn ẹ̀ tún rí mi tó ara aráàlú tí wọ́n bá ti rí tí wọ́n láàmú bá ní kí lọ́la ẹ̀ máa sọ fún wọn wípé tí wọ́n bá tiẹ̀ rí bá ní kí mú kó ṣe ẹ̀sìn wọn gan òní jẹ́ wọn gbádùn tó rán mọ̀ pé kò sí tí bá ní kí n sọ tí ò sí òótọ́ mbẹ́. na olóòtú ìkan wà tí mo fẹ́ kí àwọn aráàlú mo fẹ́ bẹ̀ wọ́n ni national policies ẹjọ́ tó rí Ọlọ́run ẹ̀yà arápẹ̀lẹ̀ Ọ̀ṣun ẹ má bínú sí ẹgbẹ́ APC látara ọ̀gá wa Ahmed Tinubu n tó bá lẹ̀ omi pọ̀ ju ọkà lọ kò sẹ́ni tí ò mọ̀ pé ọ̀rọ̀ epo ó ń dà wá láàmú èmi tí mo dúró yìí ó ń dà mí láàmú ṣùgbọ́n títa ríro la kọlà o tó bá dàgbà tán yóò dìde epo tẹ̀yìn ń sọ yìí àwọn ìjọba kan ti tà síwájú tí wọ́n ti gbowó àwa fi epo san gbèsè kí ni kí Tinubu ó fi kún ọ̀rọ̀ epo nìkan ni o ṣùgbọ́n tẹ́ bá lọ wo tó bá jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n lẹ̀ ń gbé wá tí wọ́n mọ̀ nípa economy tí wọ́n dẹ̀ mọ àwọn index and indices tó máa sọ pé economy ó ń thrive àbí kò thrive tó bá ṣàlàyé fáwọn aráàlú wọn àmọ́ àwọn ìjọba ti ta epo kí Tinubu tó débẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀yin bínú ẹgbẹ́ yín náà France ẹ má sọ̀rọ̀ ẹgbẹ́ we are talking of ọmọ ìyá méjì ìkan lè dá kíkan má dá I'm not condemning anybody but tá a bá ti fẹ́ wá sincere aláàmà sọ̀rọ̀ ẹgbẹ́ ìkan lè dá kíkan má dá but we are talking of ẹ lè fi anybody and I'm still saying it mi ò bá bàbá Àkàndé ṣiṣẹ́ wọ́n ní bàbá prudent but I've never worked with any prudent person tó kọjá Oyetola in my life mo ṣiṣẹ́ kí n tó kúrò ní kí kémi náà tó dá dúró tèmi náà well established company mo ṣiṣẹ́ Concord Press of Nigeria ẹlòmínú àwọn tó ń gbẹnu gbẹkúgbẹ wọn sí láyé gbàtí Concord wà so ẹ jẹ́ ká máa sọ òótọ́ ọ̀rọ̀
ká má sọ di àwàdà ọmọ ṣe ní àwọn kan ẹgbẹ́ pápí lolo lẹ́nu ẹgbẹ́ kẹ́ríkẹ́rí lọ́la no àkànná tí rẹ̀ mi ọmọ wáyé bá wábi tó bá sọ̀rọ̀ ẹ má pe bàní ẹ jẹ́ kí bàní kí wá kó wá sọ tó bá wà yàtọ̀ sí nǹkan tí rẹ̀ mi ọmọ wáyé sọ because àwa máa ń debate ní ESCO ni ká tó reach decision ìgbà tó ń ṣe bridge tẹ́ ẹ sọ yìí wọ́n ti rẹ̀ mi ọmọ wáyé kọjá normal ni wọ́n ti visualize wọ́n ti wo future pé káti ẹ̀ wá ní times 10 ní population wá ń sìn in the next 30 years kò sí nǹkan tá a ṣe bridge yẹn then àwọn kan ní bridge Mọ́kọ́lá ìwájú ọ́fíìsì mi ló wà wọ́n ní wọ́n gbé barricade nígbà tó ń ṣe mo wà private to it ni kì í ṣe pé bóyá mi mọ̀ ohun tí wọ́n fẹ́ ṣe nìyẹn pé à á ṣe ilé kí trailer ọmọ lè gbà bẹ̀ so strength yẹ n tó lè gbé nìyẹn tó wọ́n gbé barricade but if the government says ẹ mọ̀ jẹ́ ká wo ti strength o àti ẹ̀fẹ́ kan trailer ìgbó tiẹ̀ mọ́ gba orí ẹ̀ rárá ní gọ́ọ̀mẹ̀ntì wọn ní good intention but kẹ́ wá gbé technical sí kẹ́ wá bí ní pé àní sọ̀rọ̀ kẹ́ máa fi bàá lórúkọ jẹ́ no that statement of technical is a pregnant statement and it's going to be aborted ọmọ àbíkú ọmọ ló máa jẹ́ tí wọ́n bá dẹ̀ mọ̀ pé àwọn lè ṣe kí wọ́n jẹ́ ká mọ̀ which engineer now mo ti apologize but ní Ọ̀ṣun state lẹ́nu mo fẹ́ roll àwọn kankan síta tẹ́ ẹ fi mọ̀ pé ìjọba federal government Tinubu wọ́n mọ̀ ti gbìyànjú o gbogbo ohun tó kù fún wa ẹjẹ náà ọdún mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ tiẹ̀ ló kù ṣẹ́jú kan á tún padà wá jọ mi ẹ bá gbà láyé. CNG compressed natural gas tí wọ́n ṣe mo fẹ́ jọ ẹ̀yin ará Ọ̀ṣun tó bá jẹ́ pé bàbá tó ṣe sọ ẹ̀sìn wọn á lọ ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá yẹ gọ́ọ̀mẹ̀ntì wà proactive ó yẹ kán ti máa sọ̀nà báwo ni ó ṣe dé Ọ̀ṣun torí kíní ẹ̀ dà bó bá ń bọ̀ láti Èkó sí Òṣogbo tó bá ti change kíní ẹ̀ sí tó ní gas bóyá ló máa lè lò ju 5,000 naira lọ so it's a good one Tinubu ló gbélé wa àwọn state kan wà tí wọ́n ti wọ́n ra mọ́tò tó wà CNG compliance kí là ń ṣe ẹ má gbàgbé ẹjọ́ sí 2 billion kan wà owó palliative tó ní kan fira bus out of it 25 billion tó mọ́tò ọmọlúwàbí ṣe ẹ gbàgbé mo discuss ẹ̀ ń bí owó tó kù kí la fi ṣe mọ́tò tó ní ká fira mọ́tò ń dá it's not about that don't come and tell us ọ̀nà èmi ò ráyè léni ni ẹ̀rí sì ta fi ń ṣe ni ìjọba wo ló ń ṣe ẹ fẹ́ ṣe flyover bíi 5 pọ̀ ta ni o mọ̀ billion we have so many things tá a lè fowó ṣe and I'm still coming back because màá roll out gbogbo ọ̀nà tó yẹ tọ́lá ṣe tá àti ẹ̀ commission tá a dẹ̀ ṣe flag off lọ́sùn yìí tí wọ́n dẹ̀ yín gbádùn ẹ̀dẹ̀ ni now tá a bá kúrò lórí ìyẹn ìjọba yìí ẹ lára ní aráàlú lọ́sùn ẹ̀yin lè scrap OAS 20,000 people ọ̀gbẹ́ni agbẹ́sọ̀gbẹ́ aládó dá OAS lẹ̀ Oyètọ́lá náà dé àfàmẹ́ ó continue pẹ̀lú ẹ̀ OAS was bóyá 15-20,000 whatever by now tán fi ẹ̀kúnwó kówó ìjọba lè ṣe OAS náà bíi 30,000 á kó a lot of our people kúrò lórí títì náà àwọn program tí aráàlú lè benefit èèyàn mélòó nù wa lóní mọ́tò tí ń gborí bíríìjì táwọn aná bílíọ̀n táwọn pariwo pa àṣẹ bíríìjì how bíríìjì ọ̀nà òjò láwàá àròjù tí a ṣe yọ̀bọ̀ ń bẹ̀ omi ẹni gọ́ọ̀mẹ̀ntì federal ni ẹ lọ wo record for the first 7 months tá a dé ìjọba federal government fún wa lówó omi a dẹ̀ ń ṣe because ibẹ̀ ni àwọn ọmọ tálíkà náà ti ń dìde apariwo ń bí a ní tíṣà ò tó àwọn ọmọ wa kò sí ìtẹ́ sáàkì ìtẹ́ ti recruit náà ọdún mélòó lè fẹ́ fi recruit tíṣà ó dà á sì léni ẹ̀kọ́ ṣe kan ẹ̀ dàrú ẹ̀tún ṣe kan ẹ̀tún dàrú ń tẹ̀mí rò kí bọ́ jáde lẹ́nu àwọn kẹsítà bíi nìyẹn mo mọ̀ yín gẹ́gẹ́ bí analyst mi ò mọ̀ yín gẹ́gẹ́ bí ẹni tí ó bẹ̀rù láti sọ̀rọ̀ honestly ọ̀gá Murtala comrade white lava that's the truth àwọn issue yẹn yẹ kán máa review ẹ̀ bí akíkún mi ò bá gbé jáde ẹ̀yin náà mọ̀ gbé jáde kí wọ́n ti ṣe àwọn health workers tí wọ́n sá mélòó láti gbà padà where are they ẹlẹ́ẹ̀ṣẹ̀ health centers nurse wo ló wà ń bẹ̀ doctor wo la rí I mean that is ẹ jẹ́ ká máa bára wa sọ òótọ́ ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ staff auditing ẹlẹ́ẹ̀ṣẹ̀ wọ́n yan committee fún òótọ́ ẹ̀ bàbá gbé report to that lẹ́yìn ẹ̀sìn minimum wage ẹ̀ tí sọ kankan bẹ́ẹ̀ àwọn state mi ti sọ oní 75 oní 80 èlò tiwa
ọgbọ́n àti kọ́ àwọn òṣìṣẹ́ ń pápá mọ́ra ni ẹ sọ sí iye tẹ́ ẹ fẹ́ san tẹ́ ẹ bá dẹ̀ ti sọ ẹ mọ̀ pé njọ́ tẹ́ ẹ bá tó lówó ẹ san owó yẹn in arrears fún wọn ni because àwa òun fọ̀rọ̀ òṣìṣẹ́ ṣeré ó kàn jẹ́ pé a ní lọ́ọ̀kì níjọba torí pé kò sówó nígbà ìjọba tiwa ọ̀rọ̀ salary arrears Arẹ́gbẹ́ ni o Oyètọ́lá ni o condition tó wà lẹ́ngbà ẹni mo dẹ̀ ti sọ́n bíbá rí pé NLC president gbogbo àwọn bàbá tán mọ̀ nípa ìwọ́n jọ ṣèpàdé pé kí ni solution wọ́n dẹ̀ gbé jáde fáráyé bọ́ gbèsè ẹ ti wà lẹ́nìyẹn asan díẹ̀ ń bẹ̀ ẹ̀yin lẹ́sàn tán ṣùgbọ́n tó wọlé kọjá kẹ́ máa san díẹ̀ díẹ̀ o ẹ ti fọ́ sọ àwọn òṣìṣẹ́ di ajá tẹ̀ fokùn sí lọ́rùn tán bá pariwo díẹ̀ ẹ fún ẹ tún tú sí wọn wọn lẹ tún ti sàn kan láìpẹ́ bí wàá gbọ́ gẹ̀dẹ̀ àwọn náà dákẹ́ díẹ̀ ẹ̀sán owó ìtànkìlẹ̀ ẹ̀sán ò tó dé torí tẹ̀ ń da dúró dé ní pé ká ẹ lè fi mú wọn mọ́lẹ̀ pé tó bá dìgbà lẹ́kṣọ̀n o àti san gbogbo owó yìí o ó yẹ wá sí tiwa irọ́ nìyẹn kò sí ọgbọ́n tí ẹ lè dá sí irú yẹn oh my God ní federal apart from that ní nǹkan tí wọ́n tún ṣe UBEC torí ẹni kò sí wọn gbogbo tó ń wọ ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ìjọba àpapọ̀ ṣe ló pọ̀ jù mẹ́wọ̀n gbogbo skul tẹ́ẹ̀rí tí wọ́n ń kọ́ yẹn owó ìjọba àpapọ̀ ni 2023 budget tí wọ́n 4.1 billion náà fi síbẹ̀ láwọn ò nà sí skul federal through UBEC 4.3 billion ni wọ́n gbà ẹjọ́ ta ló finance UBEC ẹ̀yin ní budget 4.1 billion federal fún mi ní 4.3 billion ta ló finance owó tún wà in excess màá tún kúrò mẹ́ẹ̀yẹn third fund 2023 federal government 1.3 billion ìyí tí wọ́n ń kọ́ sí uni Ọ̀ṣun ìyí tí wọ́n ń kọ́ sí University Iléṣà Ọ̀ṣun College of Tech àti àwọn technical colleges wa mẹ́sẹ̀ẹ̀sán owó tech fund federal government wọ́n fi ń kọ́ ta ló fún wọn lówó ṣé kìí ṣe Tinubu ni Tinubu ni uni Iléṣà táwa dálẹ̀ tí wọ́n ní àwọn làwọn dálẹ̀ ẹ máa gbọ́ ò àmì tí ń tanra wọn wọ́n ní nínú bọ́jẹ̀tì wọn budget performance wọ́n láwọn ná 1.31 billion budget performance ni wọ́n àfipárọ́ mọ́ wọn ṣùgbọ́n gbà táwọn tí wọ́n gbà lọ́wọ́ ọmọ school ó jẹ́ 1.25 billion ẹ dákun ta ló sanwó ta ló fund education ta ní tara wọn ṣé bí àwọn ọmọ iléèwé ó yẹ káyé dẹ̀ wọ́n lọ́rùn ni irú yẹn tá a ti rí pé owó wọlé yẹn ó yẹ ká reduce owó ọmọ iléèwé ni kò sí pàtó wá increase ẹ̀ tá a bá dẹ̀ ń sọ inú wọn bí àwọn akínkúnmi inú wọn bí ọ̀pọ̀lọpọ̀ kó mọ búba ní kíkáàkiri àtúntà expect ní pé kí owó ọmọ sùkúl wà ní health insurance mo ti sọ bí báyìí 800 million ní federal government fún wa wọn náà fi register àwọn pensioners wọ́n dẹ̀ ń pariwo wọn àwọn náà pùrí tẹ́ ẹ bá ti ṣe nǹkan gómìnà ẹ̀jọ̀ ẹ sọ fáwọn agency kọ́má ní federal government fún wa ní báyìí oníkàfíṣe báyìí federal government ló san owó ilé oníkàfíṣe báyìí àwọn èèyàn yìí tán wọ́n rí rédíò tán wá kọ̀ndẹ́mù ìjọba Tinubu wọn à ní rí nǹkan sọ tó máa tó yẹ o. Now Tinubu again mo fẹ́ bọ́ sí orí NEL fund owó kan wà tá a pè bẹ́ẹ̀ National Education Loan Fund àwọn student loan ni for tertiary institutions the net technical college and everything ni beneficiary mo fẹ́ fi website yẹn síta fáwọn ọmọ wa ẹni owó tẹ́ ẹ bá gbà lórí ẹ̀ ìjọba Tinubu ni www.nelf.gov.ng all in lower cases ẹ lọ bẹ̀ ìjọba Tinubu ni wọ́n access ẹ̀ ìkan tó wà www.nelf that is November Echo Lima Frank.gov.ng ìkan tó wà Nigerian Youth Investment Fund ìyẹn ní Ọ̀ṣun àti Kaduna ni wọ́n fún ní crop production ẹ lè gba as much as from 3 million to 100 million tó bá jẹ́ kóra ìjọ ní group ẹ mọ̀ jẹ́ tán yìí gẹ̀ wọ́n á sẹ̀sẹ̀ ẹjọ́ ẹ̀yin youth àtòrí ọlọ́run á ṣe àánú fún wa ẹ̀ má ṣe ìkan tó wà PCGS Federal Government Presidential Conditional Grant Scheme 50,000 per person kì í ṣe lónìí ọ̀fẹ́ ni o ẹ lọ sí www.fedgrantandloan.gov.ng ọ̀fẹ́ ni wọ́n fún 50,000 ọ̀fẹ́ ni 50,000 bẹ́ẹ̀ni all National Assembly members wọn pátápátá tí wọ́n bá máa fòsìlú tó ṣe bí through state ni ṣe bí ó ní website tó bá máa fòsìlú tó àwọn náà lè ṣe ìjọba tí wọ́n ò ṣe bẹ́ẹ̀
nígbà tí ìyàwó Tinubu ń bọ̀ bí ọ̀dọ̀ ìyàwó gómìnà Ọ̀ṣun ló kọ́kọ́ lọ wọn àfòṣèlú tó nǹkan tí wọn torí pé Tinubu ò kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì APC president Nàìjíríà ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. ó kù ìṣẹ́jú méjì. ok àti bọ́. Federal government conditional cash transfer scheme 25,000 monthly randomly náà ń pick àwọn èèyàn ẹ jọ nítorí Ọlọ́run ẹ lọ access ẹ ó lójú nǹkan tó ń ṣe ní state apart from bíríìjì oní fertilizer o tí ò jẹ́ pé Tinubu federal government ó lọ́wọ́ nú ẹ̀ kí wọ́n challenge wa kan ní kò rí bẹ́ẹ̀ ẹ jọ ẹ má jẹ́ ká máa treat frivolities ẹ má jẹ́ kí a máa ẹ fẹ́ gag wa àmú wọn lé ní àmú wọn lọ no and for people tí ò bá mọ background èèyàn panic onífọ́tò àánú yín dẹ̀ ṣe mí ẹ lọ UI between 1985 and 1988 ẹ lọ bèrè pé ta ló ń jẹ́ panic ta ló ń jẹ́ Fújì Báyọ̀ Adélékè wá ṣàlàyé mi fún yín wọ́n dẹ̀ mọ̀ ibi tí mo dẹ̀ ti ṣiṣẹ́ wọ́n mọ̀ mí torí tí gbogbo yín apẹ ẹ onífọ́tò ẹ lọ bẹ eléwì lọ́wọ́ ẹ̀ eléwì tó yẹ pé tí ó jẹ ní wá ẹni bàníkì onífọ́tò yẹn tó bá nírú fọ́tò bàníkì ẹ̀yọ kan ní fámìlì ẹ̀ wọ́n mọ̀ tó ẹ̀ fọ́tò. Now jẹ́tú ẹ jọ ẹ̀yin ará lé ẹ̀já polongo. Lovers all over the world ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ láti ẹnu Prince Banik nípa bí wọ́n ṣe tukọ̀ ìjọba ńgbà tí wọ́n wà ń bẹ̀ àti bí àwọn tí wọ́n wà ń bẹ̀ ń sìn tí wọ́n ṣe ń ṣe ìjọba tiwọn. So kí ni ẹ̀yin fíwàsí wa nílé, kí ni ẹ observe, ṣé wọ́n ti òṣèlú bọ̀ àbí wọ́n ti òṣèlú bọ̀ gbogbo àwọn explanation tí wọ́n ṣe fún wa yìí? And then ẹ jẹ́ kí a mọ opinion ti yín lọ́dà comment section. So ẹ bá wa share videos wa tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa. We really appreciate your support so far. So we love you all. Thanks for watching.